ọba Ọ̀nẹ́rìṣà oníkábíyèsí ọba Síjúwádé èso ní àgbàṣẹ tọba láṣẹ bá ṣe máa ń sọ nífẹ̀ẹ́ mi. Mo kí àwọn bàbá wa lọ́balọ́ba, mo sì kí gómìnà wa Ọ̀túnba Dání àti bàbá wa gómìnà Ọ̀ṣun Oyèlọ́lá àti gómìnà Ọ̀yọ́. Bàbá wa àwọn bàbá lọ́balọ́ba mo kí gbogbo wa. Wọ́n ní a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ṣíṣe kòkó lórúkọ bàbá wa Ọba Tògúndé kí a máa ṣe ìwúre. Wọ́n ní ká ta ọtí díẹ̀ sílẹ̀, ká ta díẹ̀ sẹ́nu, kí tilẹ̀ kó má pọ̀ ju tẹ́nu lọ. Wọ́n lòun dá fún ọ̀pá àpàlàgà tí ìṣọ̀lọ́ tí a bẹ̀rẹ̀. Wọ́n ní kíkú má ba kúlàgbé ọkọ̀ àpàlàgà, kíkú má ba kúlàgbé ọmọ ọlọ́tí apẹ kúlàgbé màríù. Ata ọtí sílẹ̀ lónìí. Gómìnà wa púpẹ́ o, gbogbo àwọn gómìnà wa púpẹ́ o. Bàbá wa Ọ̀nẹ́rìṣà àti gbogbo àwọn ọba púpẹ́ o. Bàbá wa Ọba Tògúndé, ifá kan náà tún sọ nínú rẹ̀ tẹ̀lé jù. Ó ní pé ìgbà tí Ọ̀rúnmìlà dé ìlú kan, ó rí àwọn eku. Wọ́n ní kí lorúkọ yín? Wọ́n lórí eku. Ó ní wàá máa jẹ́ ẹmọ́, wàá máa jẹ́ àwòsàn. Ó sọ fún wọn lórúkọ. Ó dé ìlú igi, kí lorúkọ ní igi? Ó sọ wọn lórúkọ. Ó wá dé ilé èèyàn, ó sọ wọn lórúkọ náà. Wọ́n wá pàdúrà pé irú eku kó máa, irú ẹja kó máa ra, irú ènìyàn kó máa mara ọ, èjì ẹlẹ́rìí rẹ̀ gbà wá o. Irú eku kó máa rún, irú ẹja kó máa rún, irú ènìyàn kó máa rún, èjì ẹlẹ́rìí rẹ̀ gbà wá o. Irú bàbá wa Ọba Tògúndé kò ní irun nílẹ̀ wa. Irú àwọn bàbá wa Ọ̀nẹ́rìṣà, bàbá wa Ọ̀ṣẹ́màwé àti bàbá lọ́wọ́lá wọn ní irun lẹ̀ wa. Irú àwọn bàbá wa gómìnà wa dédé wọn ní irun lẹ̀ wa. Gbogbo àwọn aṣáájú wa, àwọn máa ní aṣáájú rere ni tó bàbá. Ẹnikẹ́ni ilé kò sọ̀rọ̀ nígbà ìgbìmọ̀ sọ̀rọ̀ sí wọn lórí bá wọn ní ẹgbẹ́ tó ti dẹ̀ wọ́n ṣàgbéyẹ̀ gbà wọ́n ti náà fi ń kóra wọn di ọdún ilé ìyá ilé bàbá nípa tó wá bí ẹ̀rí tí. Olùkàrẹ́ ti Ìkàrẹ́ àwọn akẹ́tù ti Màlẹ́ ẹ̀bá mi ṣe kábíyèsí gbogbo wọn yìí o. Ẹ̀sìn òun torí àkókò ni. We will be going on straight to the program proper. Ẹ̀dàmúlẹ̀.